أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله. wọ́n fi fídíò prof ránṣẹ́ sí mi níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa oúnjẹ Christmas oúnjẹ Christmas ẹ ti mọ̀ káwa mùsùlùmí gbogbo December la máa sọ di fatiwa là á sọ dariwo. àwọn kan tó jẹ́ tó wà muhimma gan tó pàtàkì àní sọ dariwo. àmọ́ nǹkan tó yẹ ká wà strategic about a máa pariwo ni ìgbà bí aláfiṣe. so nínú fídíò yẹn dàbí 3 minutes plus àwọn míì náà á ti rí. so prof wa ń sọ ń bẹ̀ wípé oúnjẹ Christmas ká má jẹ nítorí pé báwo lèèyàn ṣe sọ wípé òun ń ṣe ọjọ́ ìbí Ọlọ́run ọwọ́ tó sọ nìyẹn. àlèmí ti máa ń mọ̀rọ̀ kan wá tipẹ́tipẹ́ òun ni pé kò sí issue ta ní pẹ̀lú prof ju wípé àwọn nǹkan tó verdict tí wọ́n máa ń pass bí fatwa ideology ló máa ń carry bí 80% nínú ẹ̀ kì í ṣe ìmọ̀. so but the way tó ṣe máa ń express the view wọn àti title tí wọ́n carry ìwà òkè no confam leléyìí but kì í ṣe lọ́dọ̀ àwọn tí wọ́n kéwú tí wọ́n mọ tí wọ́n ń ṣe tí wọ́n rọ̀tún tí wọ́n rósì wọ́n mọ̀ pé ní ideology lẹ́ni yìí ń portray eléyìí ò kì í ṣe ìmọ̀. lápèjúwe irú ọ̀rọ̀ wípé àwọn tí wọ́n ń ṣe Christmas ká má jẹun wọn nítorí wípé báwo lèèyàn ṣe sọ pé òun ń ṣe ọjọ́ ìbí Ọlọ́run. ọ̀rọ̀ kan tó já sí pé nisful haqq ni àwọn nisful sidq half truth ni ọ̀rọ̀ tí ò pé ni. half truth sì rèé àwọn psychologist máa ń sọ wípé half truth is more dangerous than lie. kéèyàn fún ẹ ní ìdajì òótọ́ ó burú jurọ́ lọ torí pé ìdajì òótọ́ tó bá fún ẹ báyìí á jẹ́ kó lose guard tó bá rírọ̀ wá mọ̀ irọ́ lélẹ̀ àmọ́ ìdajì òótọ́ wá lose guard pé normal tí wọ́n fi wọlé sọ ẹ lára. ṣé gbogbo Christian ló gbà wípé Jésù Ọlọ́run ni àbọ̀mọ Ọlọ́run ni? láà kò ń ṣe gbogbo Christian ló gbà pé Jésù ọmọ Ọlọ́run ni àbókòhùn lọ́lọ́run. ẹni tó bá ṣe ìwádìí ẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó lè verify ẹ̀ ṣèwádìí ẹ̀. wọ́n ń pè àwọn Christian kan ní Unitarians. àwọn Unitarians yìí wọ́n believe in oneness of God as a single person. wọ́n believe in tawhid. wọ́n believe in pé kí ni o at-tawhid pé ẹyọ kan lọ́lọ́run. They reject both the Trinity and the divinity of Jesus. ní pé Ọlọ́run mẹ́ta lọ́kan àríkọ́ Ọlọ́run pé Jésù Ọlọ́run ni wọ́n gbà ó Christians ni wọ́n. a rí àwọn ẹni nínú Europe a rí wọn North America. so ẹlòmíì oríṣiríṣi orúkọ ni wọ́n ń pè wọ́n biblical Unitarians àwọn míì Arians àwọn míì oríṣiríṣi bẹ́ẹ̀ tó yá sí wọ́n gbà pé rárá Jésù ò kí ń ṣe Ọlọ́run kò sì kí ń ṣọmọ Ọlọ́run. àwọn náà ṣì ń ṣe Christmas nínú wọn. so ká má máa sọ ọ̀rọ̀ tó wà myopic. the other thing tó tún wà ń bẹ̀ ni pé Ọlọ́run bá lè kí ọ́nà al-Qur'anul Karim tí ń sọ̀rọ̀ ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Olúwa ń sọ fún wa pé ud'u ila sabili rabbika bil hikma. ẹ pèpè lọ sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú wisdom yẹn tó wà kódà ó wọ́n ju góòlù lọ lọ́dọ̀ ó scarce lọ́dọ̀ àwọn tá ń pè láàfáà ẹ̀sìn ńlẹ̀ yìí. ní ọdún kan àbọ̀dún méjì tó lọ ń sìn la rí ìkan nínú àwọn àfáà sàlàfíà ìmáàmù ibìkan lẹ́kọ̀ọ́ yìí tí ó lọ gbé bánà síwájú mosque pé Jesus is not the son of God or is not a God kìnìkan pé Jesus is lásìkò Christmas. yàní adamul hikma nínú ìlú tẹ́ẹjọ́ ń gbé tó lè dá wàhálà alẹ̀
ó ní ọ̀nà téèyàn ń gbà gbérú nǹkan bẹ́ẹ̀ kalẹ̀ láláì ṣe bánà láláì gbé síbẹ̀ gángan fi káwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ tàbí ṣe gbẹ̀ tí ó sì dúró tó yé wọn kì í ṣariwo. bẹ́ẹ̀ náà wá ní gbogbo bá ti di gbogbo Christmas ẹ máa parí má tó ń jẹ wọn o ẹbọ ní o ní àkíní kan o nuisance. bẹ́ẹ̀ lọ̀rọ̀ tí prof sọ ọ̀rọ̀ tó sọ èyí tó lẹ́sẹ̀ ńlẹ̀ wà ń bẹ́ẹ̀ pé tọ́rọ̀ bá dọ́rọ̀ ẹ̀sìn pẹ̀lú ẹni tí kì í ṣe muslim jẹ́ kó wà yí pé ibi ẹ̀sìn a lè jọ ṣe níbi nǹkan mi ò bọ́ níbi ẹ̀sìn mi ò fẹ̀sìn mi lẹ̀ débi pé mo kò lè jẹ́ kí n ṣe tó bá wùn ẹ̀ rárá ẹ̀sìn mi ń gáìdì mi àmọ́ èèyàn máa ń wá strategic about it ni kì í ṣe kí wọ́n máa pariwo kí sọ́mọ́ máa ń jẹ wọ́n ẹbọ ni àwọn ń ṣe ìyálà yàrú ẹ̀ gbọ́n wọn ń pariwo wọ́n gbọ́n àwa láriwo gbogbo ìgbà gbá láfi ṣe kò sí methodology dáwà kankan àfariwo ariwo àwọn sì ń dó lórí stand wọn lórí ẹ̀sìn wọn àmọ́ wọn ní bá ẹ pariwo wọn ní bá ẹ pariwo wọ́n sì maintain ní stand wọn lórí ẹ̀sìn wọ́n maintain stance wọn nínú ẹ̀sìn pẹ̀lú ẹ̀ wọ́n á bẹ́ẹ̀ lò wọ́n sí ní pariwo. So hikmọ̀ tọ́lọ́run bá ń pèpè sí yẹn gọ́lá sọnù abájọ tọ́lọ́run táà náà fi sọ wípé al-hikmatu dallatul mu'min haythu ma wajadaha akhadhaha pé mùmíní òun ló ní hikmọ̀ ó bọ́ mọ́ ọ lọ́wọ́ ni gbogbo ibi tó bá ti rí kó o mú ẹjá lọ ṣe làákàyè ká má jẹ́ àsán ariwo gbogbo ìgbà gbogbo ọdún ká ṣe làákàyè ká preach lọ́nà tó yá sí pé ó wà strategic bá Nábì ṣe ṣe tí ò pariwo lọ tí ò fa wàhálà lọ kọ́lọ́run dákun kí ó kọ́ wa máa ṣe. Hādhā wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.